irun wọn báyìí white ní gbogbo ẹni tí white ní white wọn ẹ̀ lọ́kẹ́ tí wọ́n á mú white ní bàbá wa táyé àsọ̀rì wọlé ṣóyè ká lọ bàbá wọn nìyẹn mọ́mì ìdájọ́. Yóò ṣọlá Jésù kí ni mo jẹ́ bí o ṣọlá Jésù ta ló mọ̀ mí o. Mo dúpẹ́ o Jésù pé mo jọlá rẹ̀. Mo kí gbogbo àwọn ládéládé, mo kí gbogbo àwọn ọlọ́lá, mo kí gbogbo àwọn olóyè, mo kí gbogbo àwọn èèyàn pàtàkì tá a wà ń bí. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Ìyèyétúndé Kẹ́hìndé Àìná tí mo jẹ́ ọmọ late ambassador Olúṣẹ́gun Olúṣọlá. Mo jẹ́ ọmọ bíbí Ìpẹ́rù, Akẹ̀sán baálẹ̀ ọjà, ibi tó wọ́n ti ń so tí wọn ò ní wọ̀rọ̀ pọ̀ fún ká. Èmi kan náà lọ́mọ ìjìnlẹ̀ ìṣòwò, ọmọ ẹnu jọ bí ẹran ọmọ ṣe ọmọ wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá ẹ̀. Èmi lọ́mọ wábọ̀jò kò jílẹ̀ fẹ́ ọwọ́ rìn lẹ́yìn mí tì. Mo kí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó wà lórí ìjókòó. Bí mo ṣe jẹ́ professional caterer bẹ́ẹ̀ ni mo tún jẹ́ artist, mo jẹ́ tampan member. Mo wá fi gbogbo iyì àti ọlá mo fi kí Àkámárà. Ó yà mí lẹ́nu wípé Àkámárà tiẹ̀ orúkọ mi wọ̀ sọ ilé kọ́lọ́ lọ́wọ́ pè yá yẹn wá. Ṣùgbọ́n èmi ò gbàgbé wọn táwọn bá tiẹ̀ ń gbàgbé mi. Mo wá bèrè lọ́wọ́ wọn pé gbogbo Ṣàgá ológun kan ṣàlàfíà lẹ́wà ẹ ṣe àdúpẹ́. Alájà Àkámárà. Lágbára Ọlọ́run gbogbo ibi tó bá ti ń to yìí tí wọ́n ń to ọlá. Chief Adélékè orúkọ mi ò àdìgbò ẹ̀ ti ń bẹ̀. Ògo ẹ ti kú yọ, ògo náà ò ní wọ. Nítorí o ti mọ̀ ọ́ kún, o ti mọ̀ ọ́ tẹ̀. Lágbára Ọlọ́run, lágbára Elédùmarè ìpínlẹ̀ òní rú mọ́ ẹ lára. Ayé òní lé sí ẹ lára. Gbogbo bá wá ṣe ń lọ tó ń bọ̀ tó ń ṣe. Bàbá wa rẹ́ni tó sọ pé gbogbo nǹkan tó ń ṣe yóò ti jù ẹ́ jù. Elédùmarè àbáwá wá ṣẹ́kù ṣe. Ó wà ní fìdí ẹ tì síbi tí ò dáa. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bó ṣe máa rí nìyẹn láṣẹ Elédùmarè. Mo kí gbogbo àwọn tí wọ́n jọ ń ṣe agbátẹrù ètò yìí o. Ó kàn ń dùn mí bí tí mo jókòó sí yẹn pé ó ṣe wọ́n ní ọdún yìí lèmi ṣẹ̀ṣẹ̀ kọ́ nípa Ifacad. Ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, mo dúpẹ́ lọ́wọ́ Dágílápá Aráyàgboyè àwọn lọ́jẹ́ kí n mọ Adélékè. Àjọṣepọ̀ gbogbo yóò ní bàjẹ́. Gbogbo bí tẹ ti ń rí ọgbà agbára owó tẹ fi ń ṣe ibẹ̀ òní parí. Inú mi dùn gidi gan ni fún ètò tí wọ́n ṣe léyìí. Nǹkan méjì ni mo máa bá wa sọ. Màá bá wa sọ̀rọ̀ lórí àṣà. Màá dẹ̀ bá wa sọ̀rọ̀ lórí màá bá wa obìnrin sọ̀rọ̀ gẹ́gẹ́ bí obìnrin. Ẹ rí àwọn èèyàn púpọ̀ náà àwọn èèyàn wọ́n máa ń da àṣà pọ̀ mọ́ ẹ̀sìn. Àṣà náà yàtọ̀ sẹ́sìn. Èmi tí mo dúró wájú yìí mo ní chọ́ọ̀chì tí mò ń darí. Bákan náà, oní tíátà ni mí, oníjó ni mí. Mo dẹ̀ sí ní kíni bá bá ti ń ṣe àṣà bí ṣẹ̀ṣẹ̀ tí tòun máa ń fẹ́ wà bẹ́ẹ̀ bá pè mí bẹ̀. Nítorí Ọlọ́run dá ayé, ó dẹ̀ dá gbogbo nǹkan tó wà lórí ẹ̀ ni. So kò sí nǹkan àdúrà kan náà tí gbogbo wa ń gbà. Ó ní kálukú ṣe é gbà ló yàtọ̀ ọ̀tọ̀. Èmi nígbàgbọ́ pé Ọlọ́run kan náà là ń sìn. Ó ní kálukú ṣe é pé òun ló yàtọ̀ ọ̀tọ̀. Òun ló ṣe jẹ́ wípé ọ̀rọ̀ àwọn àgbà kan tí mo máa ń sọ lórí prógráàmù àtúnṣe Yorùbá lórí YouTube tó sọ fún wa wípé Elédùmarè kí ní dé tó òpin dọ́gba. Elédùmarè ló dá erin nínú igbó tó di ọba. Òun náà ló dá èèrà tó yẹ pé ká kó igba ìjọpọ̀ báyìí kò tó ṣe lọ́bẹ̀ tá à ní rí rárá. Ṣé mọ̀ pé Elédùmarè òpin dọ́gba nìyẹn? Elédùmarè tó dá ẹni tó jọba tó ń wárí fún. Òun náà ló dá ẹni tó ṣe ẹrú tó ń sìgbà. Ìwà lóde táwa ò ní dúpẹ́. Àwa la dúró rẹ̀gẹ̀dẹ̀ tá à ń wọ̀ bàtí àwọn aṣọ alára fi wọ aṣọ. Kò sí kan tó bàjẹ́ rárá nínú àṣà o. Èmi ò fetí gbọ́lù. Tọ́ bá lu ẹni ìlú, ẹlẹ̀ ní kọ́ńtírà mi wò bọ́ọ̀lù bàtà mi bàí máa jò. Bọ́ọ̀lù pẹ̀lú mi máa jò.
àlùjọ bọ́ọ̀lù kò sí kan. àtẹwọ́ iná. so mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún kan yẹn nítorí ilé àkókò tèmi lọ ti ń gbẹ́dọ́ ṣó ni bàbá mi máa ń sọ fún wa wípé ibikíbi tá a bá dé ká jẹ́ kó máa mọ̀ yí pé ọmọ Yorùbá ni wá pé ìwọ̀nba tí àwọn fi sọ òyìnbó àwọn rí ìpẹ́tẹ̀ pàápàá pé àwọn ò tètè kára mọ́ àṣà Yorùbá pé ṣùgbọ́n torí ìwé kíkà òun ló ń jẹ́ kó òyìnbó máa dán mọ́rọ́mọ́rọ́ bẹ́ẹ̀ lẹ́nu wọn pé ṣùgbọ́n ibikíbi tá a bá dé ká jẹ́ kó mọ̀ pé ọmọ Yorùbá ni wá ìyẹn ò ní túmọ̀ sí pé àgbọ̀ òyìnbó àbá àlọ́ sílé ìwé èmi náà wá pàṣẹ mẹ́sẹ̀jì yẹn sì pé ká jọ láti lè gbé àṣà wa lárugẹ pàápàá ń sìn tí wọ́n fẹ́ kírẹ́ẹ̀tì Ìjẹ̀bú state tọ́lọ̀ ń dẹ̀ máa jẹ́ kó bọ́ sí lágbára Ọlọ́run lágbára àwọn kan nílé ayé ó máa bọ́ sí gẹ́gẹ́ bá ìsọ lẹ́ẹ̀kan tí bàbá fi dọdún tó ń bọ̀ Ìjẹ̀bú state la máa lò kò ní jẹ́ Ògùn state bó ṣe máa jẹ́ nìyẹn láṣẹ ìgbìmọ̀ àṣẹ. èdè ayédè wa ní ìṣẹ̀lẹ̀ o. àmì àṣẹ. torí bẹ́ẹ̀ tí wọ́n gbé ìlú wa bá mi pé kí n wá síbí mo ní ìgbà tí bàbá mi wà láyé mo náà máa ń sọ pé Rẹ́mọ làwọn àwọn kì í ṣe Ìjẹ̀bú mo ní ṣùgbọ́n ìmíràn ti pé táìgbọ̀n Ìjẹ̀bú Rẹ́mọ là ń lò ṣùgbọ́n yẹn fọ ká má ṣe déédéé rúrò yẹ ká ṣe nìkan rọwọ́ fọ́ káàbá ní rúrò yẹ ká ṣe gẹ́gẹ́ bí àṣà ẹ̀jẹ̀ ká ṣe ẹ má jẹ́ ká tá déédéé rúrò àbọ̀ nílé ẹ má jẹ́ ká ta nù káàrẹ́ ní èèyàn ṣúlé bó o bá kọ́kọ́ bọ̀ ṣúlé la bọ́ bó o bá lóògùn bó o kọ́kọ́ bọ́ la bọ́ bó o bá lẹ́ṣọ́gbó bó o kọ́kọ́ bọ́ la bọ́ ẹ fún burú ṣé ònìyàn o ọlọ́ṣẹ́ mi wà bí ṣe wà nílé kò dẹ̀ síbẹ̀ gbogbo tí bá ti ń níbi tó bá ti ń ṣe mo máa ń bá wọn lọ́wọ́ sí i nítorí Ọlọ́run tèmi sí ò sọ fún mi pé kí n má ṣe àṣà àti ìṣẹ̀ṣe mo dẹ̀ mọ̀ pé ó ń dára fún mi ó dẹ̀ máa dára fún ẹ̀yin náà tó lágbára Ọlọ́run ẹ jẹ́ ká jọ gbé àṣà wa lárugẹ. orin kan ní oníye ṣé ń dóhùn mi kò gbúdọ̀ bàjẹ́ o àṣà ẹni ní iyì ẹni kò gbúdọ̀ bàjẹ́ o kájà ṣàníyí o torí ọjọ́ àlò kò gbọ́dọ̀ bàjẹ́ o. ẹ ṣe lórí ọ̀rọ̀ àwa obìnrin mo fẹ́ bẹ̀ wá. I was once a chairperson of women's wing in Tampa, Ogun State. Ní gbogbo ògbà yẹn a rí wípé púpọ̀ nínú àwọn ọ̀dọ́ wa lóbìnrin wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ àṣà ọ̀pọ̀lọpọ̀ ẹwà wọn wọ́n ti sọnù nítorí wípé wọn ò rí ìtọ́jú tó péye láti ọ̀dọ̀ àwọn ìyá wa. Ìtọ́jú dẹ̀ oríṣiríṣi láti ọwọ́ ìyá wípé ìyá àti bàbá ò gbé papọ̀ ìyá ò ní pé ká má tọ́ ọmọ wa bó ṣe yẹ ká tọ́. Àwa ìyá mo bẹ̀ wá ayé ìgbà kan ló ti ń jẹ́ pé kíchìn ni ilé obìnrin ò kì í ṣe kíchìn o tó bá ṣe é ṣe gan ọkùnrin tá a bá fẹ́ tó bá mọ bẹ̀ẹ́ sí ẹgbẹ́ síbi lè lọ́wọ́ ẹ jẹ́ ká wà ìyá ẹ jẹ́ ká ta jí kò sí pọ̀ tọkùnrin lè wà lẹ́yìn tóbìnrin náà ò lè débẹ̀. Gbogbo nǹkan tọkùnrin ṣe kì í ṣe gbogbo ẹ̀ làwọn obìnrin lè ṣe. Tàbá ń sọ pé nǹkan tọkùnrin lè ṣe obìnrin lè ṣe ẹ má jẹ́ àtọ̀ra wa. Ọlọ́run tó pin kò pin dọ́gba ló ṣe fọ́kùnrin ní egungun mẹ́sàn-án tó fáwọn obìnrin légungun méje. Ṣé wọ́n lé egungun méje tó fún wa yẹn wọ́n ní ká fi sùn sórí bẹ́ẹ̀dì ká lè lóyún ká lè bímọ nìkan. Wọ́n ọ̀dẹ̀ ní ká fi má ṣiṣẹ́ ká jókòó sínú ilé. Ẹ jẹ́ ká wo gbogbo àwọn nǹkan tá a bá lè ṣe. Ẹ jẹ́ ká ṣe láti lè máa ran àwọn ọkọ wa lọ́wọ́ àti àwọn bàbá wa lọ́wọ́. Ẹ lè jẹ́ ká wá tọ́jú àwọn ọmọ tá a bá bí. Lágbára Ọlọ́run ọmọ wa ò ní ṣìrì o. Bàbá wo nǹkan tó ń dán táǹsì. Àwọn ọmọ kéékèèké àwọn ọ̀dọ́ gbogbo wọn sáré owó. Wọ́n ṣe wá sáré owó tó bẹ́ẹ̀ náà ní mú wọn lọ ní kọ̀ọ̀kan. Gbogbo àìmọye ilé lọ́pọ̀ oríṣiríṣi ẹ́stéètì ló kúnlẹ̀ nígbà tó bá yá ìmí ò ní lọ́dún márùn-ún wá ló ti kú ilé tó kọ́ sílẹ̀ ò ní ṣe é gbé oríṣiríṣi ohun lẹ́nu máa gbọ́ ń bẹ̀ ilé àwa dàwòrò akẹ́rẹ́ àgbàdúrà pé kí ilé wa má dàwòrò ẹ jẹ́ ká wà ìyá ẹ jẹ́ ká sọ́tò bí wa ẹ jẹ́ ká rọ́ ìlú wa dáadáa ẹ jẹ́ ká fọwọ́ gbá ọmú wa
wàá wà rán létí wípé kó rántí ilé tó ti jáde nítorí ọmọ tó bá bí ire kan kì í ṣòṣì. ìyá ìrìnà wà lórí ìjókòó ọmọ máa wọ aṣọ ọmọ tó bí àwọ̀ aṣọ tó wò wò nígbà tó ń ṣe títí ọmọ yẹn á wà wọ̀ ọ́ ìyá yẹn á máa wò ó kó máa lọ gbogbo orú yẹn ò dáa. ẹ jẹ́ ká tọ́ ọmọ wa gbogbo àwa ìyá tí ìyá ń tọ́mọ ń kówó wá fún ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ẹ̀ pé mo ló ti rówó. ẹ jẹ́ ká bí pé mo ló ti rówó tó bá jẹ́ kọ́nà tó tọ́ ló ti rówó ẹ jẹ́ ká fàdúrà gbáǹdì tó bá tún dọ́nà tó tọ́ náà ló ti rówó ẹ jẹ́ ká pè jókòó ká bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká fún ní tùtóríà kí ọjọ́ alẹ́ wọn kó ba lè dá ó tó alẹ́ àwa ìyá gan kó ba lè dá kó má di wípé àwọn ọmọ tó yẹ kó ṣẹ̀yìn kó má jẹ́ àwọn àlàkà tó wà máa fọwọ́ wa gbé wọn sínú kòtò lágbára ọlọ́run ẹrù tàbí àmọ́ òkú tí wọ́n ní pé wọ́n fẹ́ nìkankan mọ́ gbogbo tí jẹ́ tọ́lọ́run tí ó kúrò bẹ́ẹ̀ gbogbo àwọn abiyamọ lọ́kùnrin lóbìnrin ànífojúsùn fún àwọn ọmọ wa mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní fún mi lágbára ọlọ́run tó bá máa fi di ọdún tó ń bọ̀ àtúnjọ máa ṣe ẹ ṣé mo dúpẹ́ lọ́pọ̀ àtẹ̀lẹ́ ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń tẹ̀lé mi wá ẹ ṣé wọn. Mami dúpẹ́ lọ́wọ́ yẹn máa fún mọ́mí ní àtẹ́wọ́. Wọ́n lọ́mọ yẹn ló ṣàgbàfọ̀ ká sọ̀rọ̀ sílé ẹ̀rọ tó lè ẹ̀mú. Aláàjì Arẹ̀mú Akamara àti Ọ̀túnba Bẹ́wàjì. Ọkọ̀ ní ilẹ̀kẹ̀. Aláàjì Arẹ̀mú Akamara àti Adéṣọlá àti Ọ̀túnba Bẹ́wàjì Adékúnlé. Ẹ máa pìrìsẹ́ǹtì àwọ́ọ̀dù yìí fún ẹni ọlọ́run ẹni pàtàkì ẹni ìdùnnú. ẹ kàn láti máa bọ̀ lórí stage náà. mo kí bàbá mi àìsí Kẹ́hìndé mábòrìṣàlì jẹ́ araba tìlú Èmùrè araba wọn ọ̀dọ̀fin tìlú Èmùrè àwọn náà tún ní lágbára gbogbo àwọn council of Araba ní Ìjẹ̀bú Rẹ́mọ mo kì í sá àbọ̀rú àbọ̀yàbá ẹ̀ṣẹ̀ bàbá mi sá. Bákan náà la fi àṣùpẹ̀ kí ṣíàgbà ń fi bá ti Lagos State dáàbà sí corporate Múyìwá Bass bàbá òjò ní ti ẹ̀dọ́fẹ́ náà bínú ẹgbẹ́ sà kò ní rẹ̀ yìí. ọ̀kan nílé ìbábí èjì ló wọlé tọ̀ mí ojú ni mo kí ìròyìn ti ẹ̀mí bómi kí n bá ọrẹ lé ìdí kí n padà sẹ́yìn. You want it, you want it, you deserve it, and you want it. Bẹ́wàjì Ọ̀túnba wọ́n máa ń sọ̀rọ̀ kan pé Ọ̀yọ́ ni mí o Ọ̀yọ́ ni ìran mi o ṣùgbọ́n Ọ̀yọ́ náà kọ́ Ìjẹ̀bú ẹsẹ̀ jẹ̀. ṣùgbọ́n ṣe rí òótọ́ ní ojú òbí mi lọ Ìjẹ̀bú ló tọ́ mi tó bá ti wọ́n nípa kọ́ àìrọ́ nípa gẹ́gẹ́ ló jẹ́ kí wọ́n nípa lọ́wọ́ Ìjẹ̀bú lónìí. a ti ṣe ní Ọ̀yọ́ láàrin òdodo wọ́n lọ́dọ̀ òbí ṣe nípa bẹ́ẹ̀ nìkan ọ̀kan wọ́n ti ní kọ́ńtẹ́ tí Ìjẹ̀bú tóbi ju Ọ̀yọ́ lọ mọ̀ gbọ́ owó Ìjẹ̀bú Ọ̀yọ́ olówó tiẹ̀ lọ́tọ̀ o mọ̀ gbọ́ ẹ̀pà Ìjẹ̀bú mọ̀ gbọ́ ògìrì Ìjẹ̀bú mọ̀ gbọ́ gàrí Ìjẹ̀bú rí bá Ìjẹ̀bú sórí eré wá fi owó bá tí bọ́ọ̀lù lónìí lójú mi o. Ọ̀gá rí olóṣù Ìjẹ̀bú. Olóṣù Ìjẹ̀bú ọ̀rẹ́ kọ́ wà. Ó ti kábíyèsí wa ẹ̀yin ọlọ́lá wa lẹ́wà lórí ìjókòó àti iye wo. Ọba àlàyé ọ̀gá àwọn fẹ́ gba àwọ̀dù ni. Ó kàn jẹ́ pé adépàtẹ́ wà bí àwọn àgbààgbà sọ̀rọ̀sọ̀rọ̀ wà bí aláràn wà bí ọ̀gá mi wọn múra MC wá ìmúra pé kí wọ́n mú fátà náà ẹ̀ sì máa lọ lé kó tẹ́ ń bá wá nìyẹn. Ìyá wa tó dúró yìí ẹ sà ẹ má ẹbí gbogbo ni mo fẹ́ sọ̀rọ̀. Ó pàdé wọn